Ìjọba ti rí mọ́ṣúárì táwọn agbénipa ń gbé òkú sí nílọrin. Lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 15 oṣù kejì yìí ni ìjọba ìpínlẹ̀ Kwara ti mọ́ṣúárì kan pa ní ojúlé kẹfà gáà àkànbí níkòríta pipeline níjọba ìbílẹ̀ gúúsù Ìlọrin fún ẹ̀sùn pé wọ́n dá a sílẹ̀ lọ́nà àìtọ́ tó sì ṣokùnfà àjàkálẹ̀ àrùn lágbègbè náà. Kọmíṣánná fún ètò ìlera ní Kwara dókítà Amina Ahmed El-Imam, akọ̀wé àgbà níléeṣẹ́ tó ń rí sí ètò ìlera níbẹ̀ dókítà Abubakar Ayinla àti adarí ẹ̀ka tó ń kọ́ nípa ètò ìlera ní ìpínlẹ̀ wọn dókítà Musiliu Odunaya ni wọ́n lọ tilẹ̀kùn mọ́ṣúárì ọ̀hún tó wà nílé ìwòsàn ọmọṣẹ́bí lágbègbè gáàkànbí fẹ̀sùn pé wọ́n kì í ṣe ìtọ́jú gbogbo òkú tí wọ́n bá ti kó sí mọ́ṣúárì ọ̀hún. El-Imam ní àwọn gbé ìgbésẹ̀ náà látàrí pé ìjọba kò fọwọ́ sí ìdásílẹ̀ mọ́ṣúárì ọ̀hún táwọn sì fẹ́ kí gbogbo olùgbé ìpínlẹ̀ Kwara jìnnà sí gbogbo àwọn ìwà kò tọ́ báyìí. Ó tẹ̀síwájú pé àwọn olùgbé agbègbè náà ló ké gbàjarè síjọba lórí ìwà ìtọ́ táwọn kan ń hù nípa gbígbé òkú sí mọ́ṣúárì náà léyìí tí wọ́n kàn kó síbẹ̀ láì ṣe ìtọ́jú wọn tí wọ́n sì ní ó lè ṣokùnfà àjàkálẹ̀ àrùn lágbègbè náà. Ó ní ìjọba kò ní í gba ohunkóhun tó máa ṣàkóbá fún ìlera aráàlú pàápàá jùlọ àwọn olùgbé ìpínlẹ̀ Kwara. Láfikún, Aláròyé gbọ́ pé Almaruf Afọláyan tí àwọn ọlọ́pàá mú pé ó ṣekú pa ọ̀rẹ́ ẹ̀ Mustapha Balógun mọ́ṣúárì ọmọṣẹ́bí yìí kan náà ló lọ́ọ́ ju òkú ẹ̀ sí. Bákan náà ni wọ́n sọ pé gbogbo àwọn alágbára tí wọ́n bá ti ṣekú pa ẹnìkan mọ́ṣúárì náà ni wọ́n á ju òkú ẹ̀ sí. Àwọn ẹ̀ṣọ́ aláàbò ní ọwọ́ àwọn ará mọ́ṣúárì ọ̀hún kò mọ́ nínú ìwà burúkú rárá. Ọ̀kan lára àwọn olùgbé agbègbè náà tó ní ká forúkọ bo òun láṣìírí sọ pé ó ṣeé ṣe kí wọ́n máa lo mọ́ṣúárì náà láti máa yọ ọkàn àwọn èèyàn. Fún ìdí èyí, wọ́n ní ó yẹ kí ìjọba mú gbogbo àwọn tó ń ṣiṣẹ́ nílé ìgbókùpamọ́sí ọ̀hún fún ìwádìí tó péye. Àwọn aláṣẹ nílé iṣẹ́ ẹ̀ka ètò ìlera ní Kwara sọ pé àwọn ti kọ́kọ́ ti mọ́ṣúárì ọ̀hún nínú oṣù kẹwàá ọdún tó kọjá, ṣùgbọ́n tí wọ́n tún ṣí i padà tí wọ́n sì tún lò ó fún iṣẹ́ burúkú wọn. Ibrahim Alágúnmu ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.